gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì látọ̀dọ̀ àwọn Remimatics. Wọ́n ní wọ́n bá yín kí ni orúkọ ọkọ̀ tán bá yín yà yìí. Àwọn náà mọ̀. Ẹ́ Àwọn náà mọ̀. náà mọ̀ ẹ́ bẹ́ẹ̀ ni tẹ́ bá ṣètò kẹ́ ẹ wà ní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó ń jẹ́ Tifa Travels and Tours. Wọ́n sọ pé tí nǹkan táwọn ń ṣe ni pé wọ́n ń rọ̀yàn lọ́wọ́ láti lọ sí òkè òkun, wọ́n dẹ̀ ti ń sanwó ìrìnnà. Wọ́n wá ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ibikíbi tẹ́ bá ń lọ lágbàáyé wọ́n máa sanwó ìrìnnà yín. Wọ́n ṣe tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta o, wọ́n ní ibikíbi tẹ́ bá ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o wọ́n máa sanwó ìrìnnà yín. Tẹ́ máa fi rìn kò ń ṣe ọkọ̀ orí ilẹ̀ o, ọkọ̀ òfurufú ni o. Ṣó yé yín? Ó ti yé mi. Abala yìí iléeṣẹ́ kan ilé yan by port àwọn ni wọ́n ń ṣe agbátẹrù abala tá a wà yìí. Ẹ ti gbọ́ nípa ilé yan by port rí? Mi ti gbọ́ rí. Níbo lẹ ti wá? Láti Sódòrin. Sódòrin. Ìsúndùnrin. Bẹ́ẹ̀ ni. Kí n má parọ́ fún yín, mi ò gbọ́ rí. Ó ṣe é ṣe kẹ́ mọ́ gbọ́ rí. Bẹ́ẹ̀ ni. Ìlú wo ló tóbi tó súnmọ́? Èjìgbò ló tóbi tó súnmọ́. Ẹgbẹ́ Èjìgbò ló wà. Ilé tó mélòó ń bẹ? Lẹ́yìn Èjìgbò òun ló sì tún tóbi síkejì. Òun ló tóbi síkejì sí Èjìgbò. Bẹ́ẹ̀ ni. Ṣé owó yóò ti ní pọ̀ jù fún mi? Owó eré kéré. Owó eré kéré. Bírú ilẹ̀ tán lè fi owó ìra ń bẹ̀ àfokò wọn ní o. Ó wà. Kìí ṣe àfokò wọn. Àfokò wọn ló máa jẹ́. Àfokò wọn ló máa jẹ́. Ní ìlúbìnrin àbí ìsúndùnrin? Ìsúndùnrin. Bẹ́ẹ̀ ni. Àfokò wọn ló máa jẹ́. Kìí ṣàfokò wọn. Gbọ́ sísì. Ọmọ ọba náà ni mí. Ọmọ ọba ni mí. Ìsúndùnrin. Ẹjọ́ wọ́kìlù mọ̀. Wọ́n bẹ̀rẹ̀. Tẹ́ bá ṣètò yìí ọmọọba tẹ́ bá wà lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tí ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣúlẹ̀ ètò àfún yín nílọ́po owó. Tẹ́ bá wà lẹ́gbẹ̀rún mẹ́wàá tẹ́ ṣì níbi eré ilẹ̀ Ọlọ́run gbà ní kẹ́ máa mú lọ. Ọlọ́run ti ní jẹ́ ń débẹ̀. Odidi ọmọọba láti Ìsúndùnrin. Ọlọ́run jẹ́ ń débẹ̀. Ọ̀nà jìn. Ọ̀nà ibi tí mo ti wá jìnnà kọjá kí n débẹ̀. Ìsúndùnrin lẹ́ ń gbé? Bẹ́ẹ̀ni. Lẹ́ ń gbé gangan? Bẹ́ẹ̀ni. Ibẹ̀ lẹ́dẹ̀ ti wá? Bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn yín torí ibi tí mò ń gbé ni mo ti wá náà. Ó dàbí. Ìsúndùnrin. Báwo lẹ ṣe ẹ lè kíra yín? Mo lè kí tíntín. Mo lè kí díẹ̀. Ṣé ẹ mọ nǹkan tí màá fi gbà torí wọ́n máa ń kí ọmọọba ni. Èèyàn ò kí ọba ò ń kíra ẹ̀. Ṣé ọba máa ń kiri? Ọbẹ̀ kíra rẹ̀. Ọbẹ̀ kíra rẹ̀ wọ́n máa ń kí bá ni. Bẹ́ẹ̀ni. Kí ni oríkì yín ní Ìsúndùnrin? Wọ́n sọ pé àwa lọmọ èrè ní mògùn ará lágbẹ̀dẹ. Ọmọ awórin tó rin rọ. Ọmọ fínà bí n bá dàgbẹ̀dẹ̀ ń bá wọn fínà. Ọmọ ẹjẹ ń filẹ̀ báwọn. Ìrántí mú yòókù ni. Ìrántí mú yòókù dé. Ìrántí mú lé. Ìrántí mú lé. Bẹ́ẹ̀ni. Kí ni ṣe lè sọ fún mi nípa ìtàn yín? Torí nǹkan tí ètò yìí náà tún dálé lórí ni wípé èmi gẹ́gẹ́ bí èèyàn kan nísìn mi ò gbọ́ Ìsúndùnrin rí. Báwo ni ẹ ṣe ṣẹ̀? Ṣé ẹ wá láti ibì kan ni láti wá tẹ̀dó sí Ìsúndùnrin? Kí lorúkọ yẹn gan ṣe wáyé gan?
àti Ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá lọ sí ìlú Ìsọ̀ndọ̀rìn. Àwọn mẹ́ta náà tẹ̀lú Ìsọ̀ndọ̀rìn dúró. Wọ́n pe ọ̀kan ní Ṣùkú, wọ́n pe ọ̀kan ní Òkìníyè, mo ti gbàgbé orúkọ ìkẹta. Àwọn mẹ́ta náà tẹ̀lú Ìsọ̀ndọ̀rìn dúró. Wọ́n máa ń wa láyé àtijọ́, wọ́n máa ń wa arin níbẹ̀. Iná fi sọ bẹ̀ ní Súnsún dun irin, iná fi sọ ní Ìsọ̀ndọ̀rìn. Súnsún ó dun irin, iná fi sọ ní Ìsọ̀ndọ̀rìn. Súnsún ó dun irin, ìyẹn ni wípé ó kẹ̀, ó pọ́n dáadáa irin yẹn. Bẹ́ẹ̀ni. Ó gbóná, ó ṣe é rọ, ó ṣe. Tẹ́ bá dé ìlú wa báyìí, ẹ bá àwọn kíní ìdọ́, òkúta àdọ́, àwọn kíní irin ó wà ńbẹ̀ títí dìsìn yìí. Ṣé wọ́n ti ń sunrin bẹ́ẹ̀? Wọn ò sún mọ́. Kí ló ṣẹlẹ̀? Ìmọ̀. Gbogbo yín ti lọ kàwé. Ẹ já máa bá ètò lọ. Ẹ̀yin èèyàn mi, ṣé mọ̀ pé ẹ̀yin àgbà máa ń sọ wípé oúnjẹ lọ̀rẹ́ àwọ̀, àbí? Ó dáa. Àwọn àgbà ní oúnjẹ tó bá dáa lọ̀rẹ́ àwọ̀. Ìdí nìyẹn tó jẹ́ wípé ibi téèyàn máa ti jẹun náà ṣe pàtàkì. Ibi téèyàn máa ti jẹun tí ọkàn èèyàn máa súre fún ẹni tó ṣe oúnjẹ yẹn, ibi tí ilé Yan by Pot ti wọlé nìyẹn. Tẹ́ bá fẹ́ jẹun tó jẹ́ wípé tẹ́ jẹun tán, yálà kẹ́ lọ síbẹ̀ láti jẹun àbí kẹ́ rà á kẹ́ gbé lọ sí ilé kẹ́ lọ jẹ, èyíkéyìí tẹ́ bá fẹ́, tẹ́ bá ti bá wọn, tẹ́ bá ti lọ síbẹ̀, Ọlọ́run gbọ́, àjẹdùnnú, àjẹsì, àjẹ kéèyàn jẹun tán kọ́kọ́ èèyàn balẹ̀ ni. Gbé oúnjẹ wá fún mi. Rìn. Ṣé rí wọn? Ilé Yan by Pot ló lè ṣe. Àwòtán gọrọ ló ní kí n tún fi ṣanwọ́ abẹ́ ìráyé rẹ̀. Kí lẹ lè sọ nípa iléeṣẹ́ yín? Kí ni ó mọ ibi tó wà ní? Èwo ni sà nínú ọ̀rọ̀? Olùkọ́? Dání dádì yín? Mo ń gbọ́. Ṣé ibi tí oúnjẹ igan ti wá ṣe sí? Ẹran kúnnú ẹ̀. Wá ṣẹ̀ tó máa bí ayé àtijọ́ tí nǹkan kún, wàá ṣẹ̀ tó máa mú sọ́tọ̀, wàá máa kí kó lè oúnjẹ àwọn lọ́balọ́ba. Iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe o. Mo ń gbọ́ ẹ jàre ọmọ ìyá mi. So mo ní iléeṣẹ́ wa jẹ́ ibi tẹ́gbà tí ẹ̀sìpírẹ́sì. Ó tán ló tán ẹ̀sìpírẹ́sì. Ibi tá ti ń gbé àṣà wa lárugẹ látòrí oúnjẹ ìbílẹ̀. Ibẹ̀ ni Yan ti wọlé sí. Ṣé àfọwọ́gún ni àbí èyí tẹ́ lọ lẹ́rọ̀? Bẹ́ẹ̀ ni olùkọ́. Ṣé wàá jẹ? Òun à ń jẹ kọ́ là ń tà ní. Ẹ̀yin èèyàn mi, tẹ́ bá ti yálà ẹ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà àbí ẹ wà nílé, ilé Yan by Pot ní kẹ́tì ló máa jẹun. Ẹ mọ̀ pé wọ́n ń gbè sẹ́yìn wa, àwa náà ní láti máa polongo wọn. Ó yẹ kéèyàn máa jẹun kó tún máa sọ̀rọ̀. Ẹ̀yin àgbà lẹ sọ bẹ́ẹ̀. Dá ẹ bá wọn dòwò pọ̀ ní Yan by Pot. Àbẹ́yìn máa jẹun. Títì máa lọ. Ẹ ṣe eré o. Ẹ̀yin odidi ọmọọba, ó yẹ kẹ́ tàlú yín nísìnyí kẹ́ jẹ́ ká mọ̀ nípa ìlú yín. A máa sọ nígbà tó bá yá. Níbo lẹ tún ti fẹ́ sọ? Ṣáà ní a fẹ́ gbé yín padà. A máa sọ lẹ́yìn ètò. Lẹ́yìn ètò tó jẹ́ èmi nìkan mo máa gbọ́. Iṣẹ́ ọ̀lẹ ń ṣe jàre. Ọmọọba òun ṣiṣẹ́ gan. Ọmọbìnrin ń ṣiṣẹ́ o. Iṣẹ́ mọ́lémọ́lé ni mo ṣe. Ẹ ń mọ́lé? Bẹ́ẹ̀ni. Ní Ìsúndùnrin? Kò sí ibi tí mi ti lọ ṣiṣẹ́. Iṣẹ́ yẹn dẹ̀ dáa torí ìgbà tẹ́ bá ti ń mọ́lé, ẹ mọ̀ pé tẹ́ bá ti ẹ máa jọba. Ọba ò lè kàn mí. Òótọ́ ni. Bẹ́ẹ̀ ni, ó yẹ kéèyàn mọ ibi tó fì sí. Bẹ́ẹ̀ ni. Bàbá mi lẹ́ni tó wà lórí oyè báyìí. Ìdílé 5 sì mọ ìjọba ń lé wa. Ní ìsìlẹ̀ gbàdúrà kí ẹ tó wà ń bẹ ní ìṣòro tètè kú kó tó kàn àwọn 4 tó kù kọ́. Kó dẹ̀ tún pé wàá padà pẹ̀lú. So ìsìlẹ̀ gbàdúrà kí àwọn tó bá wà ń bẹ. Ìgbà wo ni mo sọ? So ìsìlẹ̀ gbàdúrà. Ìgbà wo ni mo sọ bẹ́ẹ̀?
nǹkan mo wá tún sọ fún yín pé sóun sì lè gbàdúrà sóun sì lè gbàdúrà. èmi ò sọ bẹ́ẹ̀. Bàbá mi ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́. ìyìn sọ bẹ́ẹ̀ sẹ́. Mo ní ẹ̀ṣọ́. a ní ìsọ. ẹ̀ṣọ́. tábà tí tẹ́ bá ti fẹ́ tu wò ẹ máa tu wò pé mo dẹ̀ ṣọ́ o mo dẹ̀ wá mo bá olótù jiyàn pé òun ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ fún wọn ní ìbéèrè àkọ́kọ́ ó dẹ̀ dùn mí ṣá láti sún dùn mí. Mi ò lè sọ bó ṣe dùn mí tó odidi ọmọ ọba. Bàbá ẹ gbọ́ra jìgì. ọ̀nà méjì kọjá. ní sùdúrin eléyìí. ìbéèrè tó wà ń bí. kí ni. ibo ló tún máa wà. wọ́n ní kí ni. ẹ gbàgbé òǹkà ni. òǹkà. ìbéèrè kejì lé ní 20 ó lé ní 200 lé ní ẹgbẹ̀rún kan. yóò dáa 1220 kí ni. àyìn náà lẹ́mọ̀. wọ́n ní kí ni Yorùbá ń pè ní ládùúgbò. 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 láti sùdùn rẹ̀. rọ́bà tàbí wọ́n pọn. rọ́bà ṣé Yorùbá ni rọ́bà. ìkòkò ẹlẹ́nu tóóró tí wọ́n fi máa ń pọn omi. wọ́n ṣe máa sọ̀rọ̀ bà bàbá mi ẹ gbọ́nra jìgì lọ́bi kankan. yẹ̀yẹ́ máa ń dùn mí o. jẹ́ kó wà ní ìgbàdẹ́wà eléyìí tó máa kọ́ jáde yẹn. ṣe eré tẹ̀mí rẹ̀ rẹ̀ lè mọ bí ṣe ń dùn mí o. bàbá mi. kò sí wàhálà. ìbéèrè. mi ò ní rẹ́rìn mo máa lejú ni. ìbéèrè kẹsàn-án. ìbéèrè mò ń bọ̀. ìbéèrè kẹsàn-án lé ní ọgọ́ta. ìbéèrè kẹsàn-án lé ní ìbéèrè kọkàndínláàádọ́rin. ìbéèrè kọkàndínláàádọ́rin lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. ẹ̀rín yìí kan ti ń pọ̀ jù. wọ́n ní kí ni ìtumọ̀ àkànlò èdè yìí já kàn bọ etí pé gbọ́ nǹkan tó ń sọ. kéèyàn fi gbígbọ́ ṣe aláìgbọ́. bẹ́ẹ̀ni ẹ bá mi pàtẹ́ fún ọ. àyà mi ń já. wọ́n ń dáṣà gan nítorí tesco àyà mi já wí ẹ̀rù ń bà mí ó yá. ìbéèrè kejì lé ní ọgọ́ta lé ní ọ̀ọ́dúnrún lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin àgídìgbò àti ògídìgbò. àgídìgbò ìlú ni. kí wàá ní ògídìgbò. ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun. àgídìgbò ìṣèlú. ẹ ràn mí lọ́wọ́. ẹ fún mi tàjí rí. bàbá mi ṣéèyàn tún ń ran ọba lọ́wọ́ ni. wọ́n máa ń ran ọba lọ́wọ́. bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mọ̀. ẹ kọ́kọ́ ràn mí lọ́wọ́ náà.
ẹ̀yin odidi ọba. Ẹ dákun olóòtú. Ó dáa. Ògídìgbò ni ìlù. Kí wá ni àgídìgbò? Àgídìgbò gan mo ṣe bí ọ̀gá náà máa ń pè nílùú. Ẹni bá ń wá ṣíjú mi jíbọ̀ lápàṣọ. Ẹ forí nílẹ̀ lásìkò. Ẹ lọ tọrọ aṣọ ṣe. Ẹ lọ gbẹnu sí Mike ní rédíò àgídìgbò lọ́dọ̀ Oríyọmí Hamzat nìbàdàn. Ẹ máa ṣàlàyé ayé bá wa dá sí o. Ohun tó lè fà tó fi wá ṣubú mi. Ṣé bí ó ní ọ̀rẹ́ wa ní ṣé olófòfò ni? ẹ wá ń jà ni. O pé kún ti ṣé gbogbo ọ̀rọ̀ yín ló ràn yín lọ́wọ́? Àbúrò yín mo sì jẹ́ o. Ẹ̀yin odidi ọba. Èmi kọ́ lọ́ba, ọmọọba ni mí. Ṣé ọmọọba ẹ̀ ṣọba ni? Ọmọọba ẹ̀ ṣe ọba, ọmọọba lè mí kìí ṣe mi. Ṣé kò sọba nínú ọ̀rọ̀ náà? Ṣé a ti fọmọ sí i. Ayaba ọba ni ọmọọba ẹrú ọba gan. Ọba ìlẹ̀kẹ̀ ọba ìrùkẹ̀rẹ̀ ọba ò tó bá ní ìṣe o àìborí adéjà kó tún gbé ní ìwé. Ṣé kìíní kan wà tí wọ́n máa ń fọwọ́. Ta dúró ó ní mo máa ń ta dúró. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ẹ pẹ̀lẹ́. Mo ń kíyìn. Ẹ mọ́ kí mi mọ́. Ẹ fi kíkí lẹ̀ lásìkò tá a wà yìí. Ká má tún kíyìn. Ẹ mọ́ tí kí mi báyìí. Nǹkan tẹ́ lè fi mí tó báyìí, odidi ọba mí tó báyìí. Kí wá ní káràlú ṣe? Bàbá mi, kábíyèsí. Ìbéèrè kẹta. Ó dáa. Ìbéèrè kẹta lé ní 300. Ṣé 300 ní 500 ni? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní 1000 kan. Ẹgbẹ̀rún kan. Kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta? Ní tẹ́ pé lẹ́ẹ̀kan náà. Ó dáa. Wọ́n ní kí ni Yorùbá ń pè ní ogbó. 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 Ní ìsúndùnrin. Ogbó. Mo ti gbàgbé. Ẹ dákun. Ṣẹ́rí, ẹ mọ nǹkan tó wà níbí ni pé tẹ́ bá ti wá ń lọ lọ́nà tẹ́ ń lọ sí ìsúndùnrin gbogbo kìíní ẹ máa rántí mo dẹ̀ mọ̀ Ogbó. mo dẹ̀ mọ̀ Ogbó. Ẹranko ni. Ẹranko ni. Orí bí ẹ̀tà. Orí bí olóńgìní. Bẹ́ẹ̀ ni ẹ bá ń pàtó fún ọ. Torí ó sì máa wà nírú àwọn ìsúndùnrin yẹn nísìn. Ẹ má kù sílù mi. Ẹ má sí, mo ti gbọ́. Ẹ má kù sí mi lọ́kàn ẹ̀dá. Kí ni mo ṣe? Ọ̀rẹ́ dákun. Ó dáa, kí la fẹ́ kí n ṣe? Ẹja máa bẹ́tò lọ. Ó dáa. Ìbéèrè bó la ṣe pè yí báyìí náà nìsín. Èwo ni 1812. Kí ni 12? 12. Ìbéèrè 12 lé ní 800. Kí ni? Ẹgbẹ̀rin. Igba. Ìbéèrè 12 lé ní ẹgbẹ̀rin lé ní ẹgbẹ̀rún kan. Pa òwe Yorùbá 5 tó ní ilé nínú. Ilé nínú. Ṣé ọ̀pọ̀ wà? Ṣé ọ̀pọ̀ wà? Kí ló sọ? Èdè là ó kọ́ sọmọ lórúkọ. Ṣé ọ̀pọ̀ bá? Ṣé bẹ́ẹ̀ ṣe máa ń sọ èdè ní? Èdè ìlú wa mò ń sọ. Èdè ìlú yìí ni kẹ́ ẹ sọ ṣúlẹ̀ ètò yìí. Iná ni mò ń sọ. Iná lẹ̀ ń sọ. Ṣé ọ̀rọ̀ mi sú yín ni? Ó sú yín nìyẹn o. Ilé làwó.
ká tó sọ ọmọ lórúkọ. bẹ́ẹ̀ ni ó dé ní. Ìlẹ̀kẹ̀ mọ́jà lé mọ́jà ta ibì kan náà ni ó jà sí. bẹ́ẹ̀ ni ó dèjì. ṣé àwọn pé ilé tó dẹ̀ ń tòrò. ọmọ àlebẹ̀ ni ti dàgbà. bẹ́ẹ̀ ni ó di mẹ́ta. ẹ̀yìnkùlé dẹ̀. inú ilé lọ́tà wà. ẹ̀yìnkùlé. ẹ̀yìnkùlé lọ́tà wà inú ilé la ṣe ní gbé. ọ̀tá wà àti bo. ẹ̀yìnkùlé ni ọ̀tá wà. ṣé àwọn pé Ottawa wà ní Canada. ẹ̀yin náà lè mọ̀ yín mọ́. ẹ mọ̀ ìgbà tó jẹ́ pé ìsúndùnrin lẹ ń gbé. bẹ́ẹ̀ni ẹ ṣé. mi ò bú yín. yín sọ pé ẹ bú mi. lọ́la ó yá ṣé mọ̀ pé ilé. ṣé bó ti pẹ́ àbí. ó kẹyọ kan ilé la ti ń ṣe kinní kan. ilé láti kó 9 mẹ́wàá ròde. ọmọọba kí n ṣe bí macaroni. ọmọọba ilé láti kó 9 mẹ́wàá ròde. àti ilé. èwo lẹ máa kó tẹ bá ń bọ̀ látòde kí lẹ máa kó bọ̀ 12 13. ìjàmbá ti lè kó náà ni. ilé lẹ máa kó náà ni. ilé láti kẹ́ṣọ̀ọ́ ròde. ẹ sọ jáde. ẹ gbé mi. mo gbé mi. díẹ̀ ló kù ó fẹ́ jáde. tẹ bá dẹ̀ sọ́n bá dáríjì yín torí mo mọ̀ pé ẹ fẹ́ mọ̀ ọmọ sàn. kí ló dé àfòkò wọn lẹ lélẹyìí tí màá ṣe ní ìsúndùn mi. àfòkò eléyìí ò jòkó ra kankan. kò rà gangan ní ìsúndùn mi. eléyìí tí n bá yọ owó ọkọ̀ tí mo gùn wá tí mo gùn padà. bẹ́ẹ̀ ló fi lè ṣẹ́kù 10,000 nílé. ṣé bàbá mi ṣé ẹ gbọ́ ọlọ́pàá ni. mo gbé wá. ẹ gbọ́ ọlọ́pàá ẹ gbé ọkọ̀ àdágbà. mo gbé wá torí pé mo rò pé mo lè gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lọlé àtọkọ̀ kí wọ́n bá dá mi lọ́nà. ṣe rí nísìnyí ṣe rí ibi tó ṣe sí ṣe rí pé ìgbà tí mo sọ pé owó kì í sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan yẹn ó máa dàbí pé àsọdùn ni nígbà tẹ́ bí ọlọ́pàá wá gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan tó bá jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ 10 ńkọ́. màá dà wá ni. ń dà wá fúnra mi. fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ 10. ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹgbẹ́ ọlọ́pàá. ilé mo lè gbọ́ ọlọ́pàá wá fún. mọ nǹkan tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ 10 jẹ́. mo mọ̀. ó máa pọ̀ jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. ìyá wọn bí tó bọ̀ já wọn bí tó bọ̀. mo máa tẹ́tẹ́ bá gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan wọ́n máa gbàjó wá gbàlù wá pàdé yín níbi ibùdókọ̀ ni. torí kíni. ẹ̀yin tẹ́ lè gbọ́ ọlọ́pàá torí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. torí kíni ó fa gbé ijó àti ìlú wá pàdé mi ní orí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. ṣé bí 10. 10. ó yá tẹ̀síwájú. ìbéèrè 18 lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé ní ẹgbẹ̀rin lé ní ẹgbẹ̀rún kan. ó yá kí ni Yorùbá ń pè ní olú ọrán? olú náà ni. àwọn olú kan tó jẹ́ pé tètè báyìí tẹ́ bá ṣe gan-an ẹ wọ́n sọ pé mọ́kànjú tu olú ọrán. ìgbà ẹ̀ tó sùn lẹ́bẹ̀. bẹ́ẹ̀ni. ìgbà olú ọrán ò tó sè lọ́bẹ̀ àbí ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ. mo ti rí i pé nǹkan tó bá jọmọ́ gbó tó bá jọmọ́ kinní yẹn ẹ ti sọ. torí pé ìlú wa bọ́ sí ìbẹ̀rùn àgbẹ̀. èmi ò ṣe kí ni wí ẹ jẹ́ ìwòye nígbà wọ́n ń ta $452 ilé nísìnyí ẹ máa gbà torí ó súnmọ́ gbó. wọ́n dàbí ìgbà tó jẹ́ pé olówó fowó gan-an. ìbéèrè 52. ìbéèrè 52 lé ní ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan. lénírínwó lé ní ẹgbẹ̀rún kan. kí ni ọ̀rọ̀ Yorùbá fún ìtọ́wà ń bí báyìí? igi rọ́bà tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn
igi oníje olóje. Bàbá mi, igi wo lẹ máa bẹ́ tí ò ní lóje? Ó yàtọ̀ síra wọn ni. Oje yàtọ̀ síra. Igi olóje, ibi olóje àfi irin àfiringbè àfikègbè. Nísùúrù igi olóje àfikègbè ò ní igi rọ́bà. Ẹ dákun ràn mí lọ́wọ́. Ẹ mọ̀ tí ẹ dákun. Ẹ jọ̀ọ́. Tẹ́ ẹ bá mọ̀ kí ni mo máa ṣe? Ẹ tiẹ̀ fún mi ìtàjì díẹ̀. Ẹ dákun. Igi ni. Iná ni mo sọ, mo ní igi náà ni. Irú igi wo? Ìrókò. Igi tí wọ́n fi ń ṣe àwọn ẹni sùúrù ẹjọ́ náà. Ní sùúrù, ó dà wọ́n ti fẹ́ sọ. Oko náà ti wà. Ìsúndìnrín náà ti wà. Ìsúndìnrín. Igi náà ni igi. Igi náà ni. Igi rẹ. Dára. Ẹ mọ̀? Mo mọ̀. Ẹ mọ̀? Mo mọ̀. Ẹ sọ pọ́lọ̀. Ọlọ́run gbọ́. Ẹ ṣe báyìí. Jésù gbọ́. Ẹ mọ̀? Ọlọ́run. Kí ló dé tẹ́ ṣí? Ó dẹ̀ dùn mí ṣá. Mo ti dákọ̀ gi o, ẹ ti ẹ̀dùn wà dákọ̀. Bàbá, mo sọ pé kí ni igi rọ́bà, ẹni ẹ dákọ̀ gi, èmi kì í dákọ̀ gi. Ṣé rí ìmọ̀ èbó rẹ̀ ní inú ìjẹ́ ń. Ọlọ́run gbọ́. Ìbò rẹ̀. Ọlọ́run gbọ́. Mi lè parọ́. Ẹ mọ̀ rọ́bà. Mo mọ̀ pé ọba ni yín o, ẹ fẹ́ máa yí mi. Yín olóòtú. Dòmídò. Ìbáwọ̀. Ìbéèrè kó la ṣe pèlè bá. Ìbéèrè kọkànléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní ìbáwọ̀? Wò. Ìbáwọ̀. Bà. Wò. Bà. Bóyá bíi kòkó. Téèyàn bá ba kòkó. Èèyàn lọ wò. Tẹ́ bá ba kòkó, kí lẹ máa ṣe bẹ́ẹ̀ máa lọ wò bóyá ó ti bà ní. Kíní ni? Àwò. Ìbáwọ̀. Ẹja ńlá lọ lómi erúwó, wọ́n bá fẹ́ mi yáwó lọ́wọ́lọ́. Ìbáwọ̀. Nísìn, nǹkan ó dẹ̀ bá nǹkan ọ̀gbìn lọ. Nǹkan ọ̀gbìn. Àbáwò. Bíi kòkó. Bíi kòkó. Bíi ẹ̀fọ́. Bíi ẹ̀fọ́. Bíi ọ̀gẹ̀dẹ̀. Bíi igi. Wàá ìbáwò kó tó lọ gbìn. Mo ti gbà. Kí lẹ gbà? Mo ti gbà. Mo ní bíi kòkó. Ní sùúrù ìwọ gan ọba ni ọba kó padà. Ẹ ti dájú pọ̀ jù. Ó yá parẹ́ ń gbà yẹn jù. Ẹ dákun, ẹ méjì wọ́n parẹ́, ẹ dákun. Ṣèbẹ́ ní oye mi. Ìròyìn sọ pé irọ́ mọ́kànlá. Ẹ lọ́bi kankan. Ẹ dákun. Ìbáwò nísìn ẹgbìn bíi. Nǹkan téèyàn bá gbìn téèyàn lọ wò. Iná ni. Ó bá wò bóyá tó bá ṣe dáadáa wàá lọ ju gbìn. Ó jáde. Ó bá wò. Nǹkan téèyàn lè lọ. Téèyàn bá bà pé tí ó bá ti rọ àwù jáde péèyàn lè lọ. Á wá lọ gbìn síbòmíì. Bẹ́ẹ̀ni. Nursery ibi tẹ́kọ́ máa iná ni kí ni? Iná ni mo sọ. Iná lẹ sọ.
ẹ jẹ́ ìgò kókò ṣé wọ́n máa ń gbin kòkó lọ́dọ̀ yín ni. bẹ́ẹ̀ni. àbájọ ṣé ẹ ní kòkó níbi tí ètùtù tó yìí ṣàfẹ́ra ó yá. ó yá. ìbéèrè ọgọ́ta lé ní. mi ò fẹ́ kẹ́ kọjá bí o torí ibi tẹ̀ ti wá. ìbéèrè 60 ó lé ní 400 lé ní 1000 kan. kí ni Yorùbá ń pè ní. ṣẹ́rí mo mọ̀ pé ṣe mọ̀ ẹ mọ̀ ẹ dá padà torí ibi tẹ́ ti wá ẹ̀yẹ kan fún yín ní ilé ìbéèrè tí mo máa béèrè gbẹ̀yìn lọ́wọ́ yín nìyẹn. mo kàn mọ̀ ni o torí pé ẹ tún jẹ́ ọmọ ọba àmọ́ nǹkan tẹ́ ti ṣe sára. oore ọ̀fẹ́ lọ́run ọba dúró. oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi Jésù kú fún aráyé ó kú fún mi pẹ̀lú. kò sọ̀rọ̀ tíyẹn lè sọ tẹ́yìn ò ní sọ dórí. kí Olúwa kí ó pẹ̀lú yín. àmín. ẹ jẹ́ kí a gbàdúrà. Jehovah mímọ́. Bàjẹ́ ní ká gbàdúrà pé ká sórí ọ̀fẹ́ ká máa lọ. Ó yẹ já ìbéèrè tó gbẹ̀yìn àròjọ musolókun. ọgọ́rin lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. Sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn rẹ̀ jẹ́ remire. Remire. A fẹ́ lọ. Ibo lẹ ń lọ? Ọ̀rọ̀ kan. A fẹ́ lọ ọ̀rọ̀ mẹ́ta nìyẹn. Remire. Èèyàn tó bá ń tepo kí ni? Elépo. Remire. Olóúnjẹ. Remimire. Olóúnjẹ. Ẹ mọ́ kò sí mi lọ́kàn. Elépo. Má ta débi kí n lè má tata. Mi ò mọ gíítà débi kí n lè má dágí o. Ẹlú olówó méjì jù kó dàrú o. Mi ò lọ. Ẹlẹ́ja Remire. Mi ò má ta débi kí n lè má tata. Mi ò má ta débi kí n lè má tata. Mi ò má ta. Mo ń bọ̀ dákun. Mo ń bọ̀. Kí ni mo ń sá lọ ni? Tí nǹkan bá ṣe rán bí bẹ́ẹ̀ ṣe mú àwọn ìbéèrè tó bá oko lọ yìí wá ní Remire. Nísìnyí ẹ mọ̀ pé àwọn ìbéèrè tẹ mọ̀ bí oko ni. A fẹ́ lọ. Níbo lẹ ń lọ? Tẹ́ ẹ̀rọ kọ̀. Ẹ ṣáà fẹ́ lọ sá. Níbo lẹ ń lọ? Ẹ mọ̀ jẹ́ ń lọ. Èèyàn tó ń tata kí ni? Aláta. Olóúnjẹ. Remimire. Ní tẹ́ bá wo àyíká wa nísìnyí. Olórin. Remire olórin. Bí láyìíká Remi aládùúrà tó bá Alóore. Ó ṣàti pé ẹjẹ bá ìpàdé ọfọmọ ọba ẹ fẹ́ pa mí kí ló dé. Kí ni èwo lójú mi tẹ́ o a ti ṣe tán
ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún owó kì í síbẹ̀ tí ó bá ṣe ìbò tẹ ẹ̀fọ́ yẹ nísìn àbá máa lọ sẹ́gbẹ̀rún lọ́nà igba kí ló dé tẹ̀yìn náà sọ ìbò. mo sì wá sọ ẹyọ kan náà mo sọ mo sì wá sọ ẹyọ kan náà mo sọ ó dáa àwọn tí ṣé a sọ̀rọ̀ nípa ilé yan by port àwọn tí wọ́n ṣe agbátẹrù abala ilé yan by port ẹ jẹ́ kó ẹ máa bọ̀ ẹ gbé wá fúnra yín. kí ló kọ́ yín àdùbí wọ́n dùn yín bí wọ́n dùn yín bí ẹ̀yin lè máa gbé ilé yan by port oúnjẹ aládùn tó dáa abẹ ẹ sọ̀rọ̀. oúnjẹ wa oúnjẹ aládùn oúnjẹ tẹ́tẹ́tẹ́ bá jẹ máa gbádùn ẹ̀ dáadáa iyán. bẹ́ẹ̀ni pé yẹsẹ mọ̀ pé bí ń pa mí tẹ́lẹ̀. ẹ mọ̀ ọ́n tó ń jẹ́ mọ́nàmọ́. mọ́nàmọ́ná èmi ò kẹ́ èmi ṣe mọ́nàmọ́ná. mo ní ṣe ẹ mọ nǹkan tó iná ni oyin mọ́. ẹ mọ̀ ẹ ṣe àdùbí. bẹ́ẹ̀ni olóòtú. inú owó ta ni. àwọn kan ló fẹ́ gbóúnjẹ fún yín ni. wọ́n jẹ́ fẹ́ gbé fún mi àjọ wá bí. ṣé bàbá ni. ẹ ń gbèrú mi là máa ń sọ mí là máa ń gbọ́ láàfin àyè gbọ́ gbèrú mi. ó dáa ẹ lọ gbèrú wọn. ṣé ti níyàwó. mi sì níyàwó. ṣé ti lọ́kọ. n sọ̀rọ̀ ó dáa ilé yan by port iyán bó ṣe ṣàlàyé yẹn iyán aládùn àfọwọ́gún ni ò kì í ṣe àfẹ̀rọ̀ lọ o wọn lọ o ìmàǹda ṣe bí ibi tẹ́ ti wà ní àfọwọ́gún dáadáa tó bá yí pé wọ́n tẹ́ pẹpẹ báyìí kẹ́ lè rí bí ó ṣe dọ́ṣọ̀ tó ẹ̀yin gan ẹ̀ ní máa jẹ ẹ máa tú ìsúnkùnrin ẹ máa ti ìsúndùnrin wa máa jẹ iyán ní Èkó ni wọ́n wà ní GRA ní Ìkẹjà wọ́n tún wà ní Sábó ní Yaba ẹjọ tẹ wà lókè òkun ẹ mọ̀ wọ́n sọ pé ifá tó bá gbé yín lágúnyán fún òṣìṣà tó bá gbé yín lápá bíbọ àwọn ilé yan by port wọ́n gbèsè wa lẹ́yìn wọ́n ṣùgbà wa tẹ bá ti wà nílé àtẹ̀yìn tẹ wà ní gbogbo ibi ẹ máa lọ sí ilé yan by port láti lọ máa bá wọn ra oúnjẹ aládùn máa fún yín ní ìwé pélébé yìí náà kẹ́ yà síbẹ̀ kẹ́ jẹun kẹ́ tó máa tẹkọ̀ létí máa fún wọn báyìí kó gbogbo ẹ̀ fún wọn. ẹ ṣe o iléeṣẹ́ yín ní jóná o. èrò ní sànú ọ̀rọ̀ eléyìí náà agbélé fún yín náà ẹ ṣé gan ni ọba ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọpọlọ bá wọpọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tèmi o a tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí tẹ́ bá fẹ́ gbọ́wọ́ wa bẹ́ẹ̀ fẹ́ kópa lórí ètò ẹ̀fẹ́ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sóǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán ní abẹ́ ẹ̀rọ kẹrọ tẹ fún wa ní sáà yìí Ọládìkọ̀ Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà ọ̀rọ̀ ayérégbèjì sọ́ọ̀dọ̀ fi roko ayérégbèjì dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ alẹ́ dé jẹ́ ọba kótó dìgbà míì ire o. ìtìjú ọ̀lẹ́wulẹ̀ fún gàdá ṣẹ́rù bà mí èdè ní máa sọ ọ̀rọ̀. mo kàwé yanrantí mo gboyè gíga fásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní fanakula ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé kàṣà. Wàá sọ yìí